ẹwọ Ọ̀ṣun bó ṣe ń ṣe adley la lè fi rí internet àwọn staff wa wà níbẹ̀ lánàá wọ́n lè broadcast ìgbà tó tẹ invest and these are people that say we are educated Yoruba people. Our educated in a shit hole system tó ń fàyè wa padà sẹ́yìn. 407 Koiki Media Live. Let me read it without interruption again. Ibi tá ṣe fẹ́ ló kọ́ lélẹ́yìí ẹ tún wo bí Ọlọ́run tún ṣe gbélé wa bá mi torí ibi tá fẹ́ lò ẹ wo bí tẹ́lẹ̀dùmarè tún gbé wa gbà ibi tá ṣe fẹ́ lò àìtí tọ́ọ̀ṣẹ̀ mo fẹ́ lọ mú kankan nínú British jàǹbá tó ṣe fúnra wọn àwọn náà ní sí wọn wọ́n protect territory wọn ẹ̀ tó bá ti dé látòrí omi ní France wọ́n máa dá wọn padà àwa dẹ̀ ń sọ pé àwọn ẹ̀yà tó